Ẹ ra bàbá wa. Ṣé àwòrán mi ọmọ mi? Ara máa yí àwòrán yín máa kọ àwòrán mi mi. ò dé fìlà mi. Ara ẹ ra bàbá wa. O ṣe. Àwọn olólùfẹ́ yín ló ń sọ wọ́n ló tọ́jọ́ mẹ́ta tán ti rí Baba Eda nínú fíìmù Baba Eda ò ṣe fíìmù ṣé àgbàlódé ni àbí ẹ pa fíìmù tì. Àgbàlódé ṣùgbọ́n kì í ṣe pé ká rí fíìmù ká má ṣe. Ìgbà kan tí àwọn ọmọ wa kan jà tí àwọn kan lọ yapa tí wọ́n sọra wọn ní tampa àti ìgbà yẹn ni wọ́n ti ní kí a má pe irú wa ṣiṣẹ́ mọ́ àti bí àwọn bàbá wa ń dẹ̀ta kọ̀ọ̀kan. ìyẹn ọmọ ẹgbẹ́ NTP. Àwọn ẹgbẹ́ tampa. Wọ́n ní kó má pọ̀ wọ́n NTP. Kí a má pe NTP ṣiṣẹ́ mọ́ pé à ń pọ̀n lẹ́yìn ẹnìkan táwọn ń bá jà. A sì sọ fún wọn pé àwọ̀ ọ̀pọ̀n lẹ́yìn ṣùgbọ́n ìgan ẹ̀ lè máa pàṣẹ. Ẹ máa gbọ́n táwa náà ń wí. Báwọn ò sì gbọ́. Ọlọ́run sì ń jẹ́wọ́ ara ẹ̀. Ara àánú gbà. À ń ṣe iṣẹ́ kọ̀ọ̀kan. Ebi ò sì pa wá. Torí Yorùbá lẹ́ni tó bá gbàjẹ́ lẹ́nu èèyàn ó gbóúnjẹ lẹ́nu èèyàn ni. Àwọn sì ń sọ fún wọn kí àwọn má sì ṣe kí wọ́n má sì sọ. Torí àwọn náà ń bọ̀ àdàgbà. Torí àti tampa àti ọmọ wa gbogbo wọn àwọ̀ Ọ̀yọ́ ẹnìkan nù. Bí ẹ bá tẹ̀ ń bínú bàbá ọmọ ò ní sọ pé kọ́ ọmọ ó kú òǹlé. Tó ń bá bínú tó lóun bínú kú òǹlé bàbá ó tún máa fà náà ni. Ìdí nìyẹn ló jẹ́ pé a sinmi díẹ̀ fún iṣẹ́. Ṣùgbọ́n ẹ̀kọ̀ọ̀kan táwọn kan bá pè à irú gáràsì yẹn ìgbà kan mo ṣeré ọdún kan fún un. Òun bá ti tún pè wá ó ní ṣùgbọ́n àwọn èèyàn jẹ́ ń lówó kò tí ì ṣòwò ńlẹ̀ a ti kọ script mi ta ti tún fún un. Ó sì ń pè gbogbo ìgbà pé bàbá ẹ fọkàn bá lẹ́rù tọ́nà bá ti ṣí owó pè wá báun bó ṣe jẹ́ nu. Táwọn èèyàn ò bá tẹ gbórúkọ yín gbòòrò lérè pàímọ́ ọ̀pọ̀ ni ò tiẹ̀ mọ̀ lérè pàímọ́ kí ni àpèjá lérè pàímọ́? Ọlálérè Ọ̀ṣúnpàímọ́ ni àpèjá orúkọ mi. Ìyẹn túmọ̀ sí pé Ọ̀ṣun ni ẹ̀ ń bọ̀. Ń bọ̀ Ọ̀ṣun ṣùgbọ́n ìyá bàbá mi àwòrán bàbá Onileola àti ìyá ẹ wà láyé èmi wà lọ́dọ̀ ẹ ní Ògbómọ̀ṣọ́. Mo á béèrè lọ màmá pé kí n tún mọ orúkọ bàbá mi. Ìyá nílé ọ̀fẹ́ mọ̀. Mo lóyún rẹ̀ ó kóṣù mẹ́sàn-án n ò tí ì rí bí. Wọ́n wá rinṣẹ́ lọ sí Ọ̀ṣun Òṣogbo ńgbà náà. Ìgbà náà wọ́n máa fọwọ́ kán mi sí wọn lẹ́nu ni kì í ṣe mọ́ mu. Wọ́n sì fọwọ́ kán mi sí wọn lẹ́nu. Ìgbà tó ń wé padà dé Ògbómọ̀ṣọ́ padà ọmọ mú òun bímọ. Àwọn bá sọ ní Ọ̀ṣúnpàímọ́. Ìtumọ̀ yẹn ni pé Ọ̀ṣun pa ilé yìí mọ́. Ó pa ilé yìí mọ́ bó ṣe jẹ́ nu. Ẹ̀yin ga lára ohun tó orúkọ táwọn èèyàn mọ̀ yín sí jù tá bá dárúkọ lérè pàímọ́ wọ́n ní Baba Eda Onileola. Báwo gan lorúkọ òun ṣe jẹ́? Ẹ ṣe àwọn èèyàn ti béèrè lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ìgbà tí mo wà ní ọ̀dọ̀ ọ̀gá mi olóògbé Dúróládépọ̀ Ọlọ́run bá fọ̀run kẹ́. A gbé eré kan wá ń gbà náà wọ́n ń pè ní Everyman. Ìtàn yẹn Austria ni a ti kọ́. Everyman ìlú Zanwanja. Wọ́n wá ní ká túmọ̀ ẹ̀ sí Yorùbá ká ṣe ní Yorùbá. Àwa pè ní ẹ̀dá. Ẹni tó ń jẹ́ Everyman yẹn ni ẹ̀dá. Torí olówó lágbára olóhunkóhun. Ipa yẹn lèmi wá kó ńgbà náà. Tá a fi gbé eré yẹn papọ̀ lọ pẹ̀lú ọba àkóso lọ sí ìlú èbó fún Commonwealth Art Festival ní 1965. Eré náà sì gbayì púpọ̀. Tó jẹ́ pé ìwé ìròyìn wọn tó jáde ńgbà náà wọ́n á ní Dúróládépọ̀ tops the world pẹ̀lú eré ọba àkóso àtẹ̀dá. Bí ẹ̀dá ṣe ń jẹ́ orúkọ nù. Jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n ìrántí lérè pàímọ́ àfẹ̀dá. Bó ṣe jẹ́ ni. Ẹ jẹ́ mú yín lọ sí ìgbà èwe. Báwo lẹ ṣe ṣèwé yín? Mo ṣèwé mi nílùú
Ògbómọ̀ṣọ́ àti Òṣogbo, torí Òṣogbo ni mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí títí a fi kó wá sí Ìbàdàn. Torí pé ìlú tí ẹ̀ ń bá wà tó ti bẹ̀ gbéyàwó tó ń dẹni ọkùnrin, ibẹ̀ náà la ti mọ̀ ní ìlú kejì. Bó ṣe jẹ́ Òṣogbo ni. Ǹjẹ́ ẹ lè rántí àwọn iléèwé tẹ́ ẹ lọ? Mo lè rántí, kì í ṣe pé àwa kà púpọ̀ náà. Mo lọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ l'Ógbómọ̀ṣọ́ ní Òkèlè ní Baptist School. Mo bẹ̀rẹ̀ yẹn ní 1947. A tún bọ́ sí Òṣùpá Baptist School. Ìgbà tí ìwé wa tún gbé pẹ́ẹ́lí díẹ̀ sí. Ìgbà tí mo kúrò ńbẹ̀, mo tẹ̀lé àbúrò ìyá mi lọ sí Gold Coast tí wọ́n ń pè ní Ghana ní ìsìn. Ibẹ̀ mo ti tún lọ sí iléèwé olùkọ́ni nígbà náà tí máa padà wá sí orílẹ̀ Nàìjíríà. Káàkiri bá ń lọ, a tún fi ẹ̀kọ́ kọ̀ọ̀kan tá a máa lọ gbà ní yunifásitì nígbà náà. Ní èso ọmọdéèwé yunifásitì o, wọ́n á ní wọ́n dá wa lẹ́kọ̀ọ́, wọ́n fún wa ní ìmọ̀ràn, wọ́n ṣe gbogbo yẹn là ń lọ nígbà náà títí. Ọwọ́ wọn bá ta lè kà náà nù. Kí wá ní ǹjẹ́ rántí nǹkan tó sún yín dédìí iṣẹ́ tíátà, iṣẹ́ ìtàgé? Nígbà tí mo wà ní iléèwé l'Ógbómọ̀ṣọ́, Ọlọ́run fún mi lẹ́bùn láti máa ṣe eré. Jẹ́ pé tá a bá fẹ́ ṣeré ìparí ọdún, n ó ti múra láti ilé tí ń bá ṣọba. Ń ṣe adé lọ́wọ́, ń ṣe ìrùkẹ̀rẹ̀ lọ́wọ́, ń ṣe ọ̀pá lọ́wọ́. Wọ́n máa ké sáwọn ọ̀rẹ́ mi pé ẹ ká lọ nílò ìjọba o. Wọ́n á tẹ̀lé mi. Tí ó jẹ́ pé àwọn obìnrin ilé wa nígbà náà, àwọn ìyàwó tí wọ́n fẹ́ tí wọ́n máa ń pè yàn ní eyín afẹ́, ìbàdí àrán, ọba wọn máa pè mí. Ó ti wá mọ́ra jẹ́ pé ipa tí wọ́n máa fi mí sínú eré nígbà náà ò lágbára. Màá sì kópa tó dáa. Màá rí pé ẹ̀bùn yìí l'Ọlọ́run fún mi pẹ̀lú ijó. Ìgbà mo wá dé Òṣogbo, mo bọ́ sí ọ̀dọ̀ Oyin Adéjọbí. Mo sì sáà díẹ̀ ńbẹ̀ kí n tó bọ́ sọ́dọ̀ Ọ̀gá Dúróládépọ̀. Bí eré ọ̀hún ṣe bẹ̀rẹ̀ títí nìyẹn títí tó fi dòní olónìí. Ǹjẹ́ ẹ rántí eré orí ìtàgé àkọ́kọ́ tẹ́ kọ́ ṣe? Báwo ni ijọ́ yẹn ṣe rí lára yín? Eré orí ìtàgé àkọ́kọ́ lọ́dọ̀ Adéjọbí. Màá rántí ká tó ṣe tán. Lẹ́yìn náà tí mo bọ́ sí ọ̀dọ̀ Ọ̀gá Dúró, eré orí ìtàgé àkọ́kọ́ ìgbà náà òun là ń pè ní Ọba Mọ́rọ̀. Ìtàn Ọ̀yọ́ ni. Lẹ́yìn náà la tún ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ bí Ajagunlá, Mọ́remí, Oníkòyí, Ọba Kòso, Ẹ̀dá, bámbámbá lọ. Báwo ni ọjọ́ àkọ́kọ́ yín lórí ìtàgé ṣe rí lára yín? Nígbà ó jẹ́ pé Ọlọ́run ti fún mi lẹ́bùn yẹn, ó rọrùn púpọ̀. Ó rọrùn. Gbogbo ohun táwọn ọ̀gá wa kọ́ wa nígbà náà, ó tètè ń yé wa yékéyéké. Ṣé mo pé ijó ẹ̀bùn ni? Èso pé wọ́n kọ́ yàn jó. Ẹni tí ò bá gbọ́dọ̀ èmi ni máa jó. Ẹ̀bùn lẹsẹ̀ gbígbé ijó. Ó jẹ́ kí gbogbo ẹ rọrùn. Àtẹni tí ń kọ́ wa nígbà náà gbogbo. Ṣe báyìí. Ó rọrùn. Ká bọ́ sí sinimá àgbéléwò yẹn, fíìmù sí. Fíìmù àpọ̀ ni àkọ́kọ́ tí ẹ lè rántí pé ẹ kópa. Fíìmù àkọ́kọ́ tí mo ṣe, tí mo kópa, kì í ṣe tèmi gan lára. Àwọn tá à ń bá ṣe nígbà náà ni àwọn ẹlẹgbẹ́ wa. Ìkíní màá rántí fíìmù tí bàbá olóògbé Adélọ́ọ̀ ṣe tá ń pè ní Ìyániwúrà.
màá sì tún rántí taxi driver, màá sì tún rántí àwọn ọ̀pọ̀lọpọ̀ báńbáń kó tó àti tí ní mo bá ẹgbẹ́ àwàdà kẹ́ríkẹ́rí ṣe tá ń pè ní màá rántí òun náà. Ìyẹn gan ló mú mi gba àwọ́ọ̀dù tó wà lókè yẹn. Ǹjẹ́ ẹ tiẹ̀ lè rántí iye àkọ́kọ́ tẹ gbà gẹ́gẹ́ bí owó iṣẹ́ nídìí iṣẹ́ tíátà yìí? Owó àkọ́kọ́ náà ni owó tá ń gbà lọ́wọ́ ọ̀gá wa. Bí ká gba sílè 10, sílè 15. Tó bá pọ̀ jù ní pọ́nkan gbà náà. Ṣùgbọ́n a lè mọ tí pọ́nkan àgbà náà jẹ́ nísìn. Torí tí ń sọ yìí sọ̀rọ̀ ọdún 60 ọdún sẹ́yìn. Owó gidi nígbà náà. Àwa ò tiẹ̀ mọ̀ pé olówó nú.